ṣubú lu ayọ̀ fún bàbá Ìjẹ̀ṣà àti aya rẹ̀ látàrí bí wọ́n ṣe ti kí ọmọ tuntun káàbọ̀. Gbajúgbajà òṣèré tíátà bàbá Ìjẹ̀ṣà Ọlárewájú Omíyínká ti kéde pé òun bí ọmọkùnrin. Bàbá Ìjẹ̀ṣà ṣe àfihàn ìròyìn ayọ̀ náà lójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́ Ajé, níbi tó ti ń fi àwọn àwòrán ìgbà oyún aya rẹ̀ léde. Nígbà tó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìbùkún ọ̀hún, òṣèré náà sọ pé wọ́n ti fún ọmọ tuntun yìí ní orúkọ King Kagar Omíyínká. Ó ní Ọlọ́run fún òun ju ohun tó ń gbàdúrà fún lọ. Ó sì yin aya rẹ̀ fún agbára àti ìfaradà rẹ̀ nígbà oyún àti ìbímọ. Ìkéde náà ti fa ọ̀pọ̀ ìkíni láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀, àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àti àwọn tí wọ́n jẹ́ alátẹ̀lé rẹ̀ lójú ẹ̀rọ ayélujára. Ọ̀pọ̀ àwọn èèyàn sì ń gbàdúrà fún ìlera àti ìdàgbàsókè ọmọ tuntun náà àti ìdùnnú ìdílé. Bàbá Ìjẹ̀ṣà ni ó gba ìtúsílẹ̀ láti ọgbà àtúnirọ̀ nínú oṣù kọkànlá ọdún tó kọjá, lẹ́yìn tí ó lọ sí ọgbà àtúnirọ̀ fún ẹ̀sùn ìbá ọmọ kékeré hùwà kò tọ́. Ó lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ lọ̀rọ̀ ọ̀hún ṣe ní kàyéfì nígbà tí wọ́n gbọ́ pé ọ̀gbẹ́ni Lánrè Omíyínká, ẹni táwọn èèyàn sì túmọ̀ sí bàbá Ìjẹ̀ṣà, ti dọlọ́mọ tuntun. Ìbéèrè táwọn ọlọ́gbọ́n, àwọn ọ̀mọ̀ràn sì ń bèèrè wọn ni wípé nígbàwo sígbàwo àti bí Portable Habeeb Òkìkíọlá wèrè olórin ìdààmú àdúgbò pàápàá ṣe gba orí ẹ̀rọ ayélujára lọ tó ń lọgun tó ń kébò sí fò wípé ọjọ́ wo gan ni bàbá Ìjẹ̀ṣà ti ọgbà ẹ̀wọ̀n dé tí obìnrin sì ti yára bímọ fún un. Ṣá o, bàbá Ìjẹ̀ṣà ti bá tẹlifíṣàn Alóore fáwọn ọmọ Yorùbá sọ̀rọ̀. Ọ̀gbẹ́ni Lánrè Omíyínká tó sọ pé òótọ́ lòun bímọ tuntun, ọkùnrin làǹtìlanti sì ni pẹ̀lú, kì í ṣe clout ìyá ariwo orí ẹ̀rọ ayélujára lásán, bí kò ṣe òótọ́ ni o. Oore àkọ́tún tí ọba Aláwùrábí tó ṣe nìyẹn o, nítorí bá òkú ìṣe ò tán. Àwọn fáwọn tí ọ̀rọ̀ ọ̀hún ṣe lè mọ̀ wípé báwo ni ẹni tó ṣẹ̀ṣẹ̀ tí ọgbà ẹ̀wọ̀n dé ṣe lè sáré di bàbá ọlọ́mọ. Lára àwọn ọ̀jọ̀gbọ́n tó bá tẹlifíṣàn yìí sọ̀rọ̀ pé láwọn orílẹ̀-èdè tó lajú dáadáa, àǹfààní wà fún ìyàwó láti yọjú sí ọkọ rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n, tí àǹfààní eré lọ́kọláya sì lè wáyé láàrin wọn dáadáa, èyí tí àwọn olóyìnbó ń pè ní conjugal visit. Lákòótán, wọ́n ti sọ pé ijó ló yẹ kí àwọn èèyàn máa bá bàbá Ìjẹ̀ṣà jó lásìkò yìí, kí wọ́n sì máa bá a yọ̀ pẹ̀lú, nítorí ọ̀rọ̀ ẹ̀ bíi ewúrẹ́ tó lọ sílé ẹkùn tó bọ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ orí ni o. Ará ìlú rọ olùdíje sí ipò gómìnà láti abẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC Sharafadeen Ali láti fi ipò àṣà ṣáájú èròǹgbà gómìnà. Ẹgbẹ́ Òkè Àrẹ̀mọ Development Forum ní Ìbàdàn ti rọ sẹ́nitọ̀ Sharafadeen Ali láti ṣe ojúṣe àṣà tuntun gẹ́gẹ́ bí ẹ̀kẹrin balógun ti Ìbàdàn, dípò kí ó máa lépa àfojúsùn rẹ̀ láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọdún 2027. Ẹgbẹ́ náà sọ èyí nínú àtẹ̀jáde kan tí wọ́n fi kí Ali fún ìgbéga lẹ́yìn ikú òsì balógun ti Ìbàdàn, Ọba Isioye Dàda, tó ṣẹ̀ṣẹ̀ gbẹ́sẹ̀ lẹ́yìn àìsàn ráńpẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn, ipò ẹ̀kẹrin balógun jẹ́ ọ̀kan lára àwọn ipò àṣà tó ga jùlọ nínú ìlànà Olúbàdàn, tí ó sì ní ojúṣe ńlá nípa àṣà, ìtàn àti ìdarí ìlú Ìbàdàn. Wọ́n tẹnumọ́ pé ọlá àti àṣẹ tó wà nínú ipò náà ju ipò gómìnà lọ, nítorí wípé ipò àṣà jẹ́ ohun tí yóò mọ wà nínú ìtàn Ìbàdàn títí láéláé, nígbà tí ipò òṣèlú ní àkókò tó lópin. Ẹgbẹ́ ọ̀hún ni Ọba Ali yẹ kó jìnnà sí òṣèlú, kí ó sì dojúkọ iṣẹ́ tuntun rẹ̀ gẹ́gẹ́ bí olùtọ́jú àṣà àti ogún ìbílẹ̀ Ìbàdàn. Wọ́n tún sọ pé pẹ̀lú ìgbéga tuntun rẹ̀, Ali kò yẹ kí ó jẹ́ kí ìfẹ́kúfẹ̀ẹ́ òṣèlú dín ọlá àti iyì ipò àṣà rẹ̀ kù. Ní ìparí, ẹgbẹ́ náà pè é láti lo ipò tuntun rẹ̀ fún ìṣọ̀kan, ìdàgbàsókè àti àbójútó àṣà Ìbàdàn, kí ó sì fi ogún rere sílẹ̀ fún àwọn ìran tó ń bọ̀. Wọ́n ní arábìnrin Ẹniọlá Adédèjì, ẹni ọdún 29, ti rí ẹ̀wọ̀n ọdún 55 he o. Ilé-ẹjọ́ gíga kan nílùú Abẹ́òkúta ti ju arábìnrin Ẹniọlá Adédèjì sẹ́wọ̀n ọdún 55 lórí ẹ̀sùn pé ó gbèrò àti ta ọmọ kékeré kan sílùú Kòtónú lórílẹ̀-èdè Benin Republic. Bẹ́ẹ̀ odidi ẹ̀sùn 10 ni wọ́n kà sí lọ́rùn lásìkò ìgbẹ́jọ́ tó ní ṣe pẹ̀lú ìgbénita, pàápàá jùlọ àwọn ọmọdé obìnrin, tí èyí tó jẹ̀bi 9 nínú ẹ̀, èyí ló jẹ́ kí adájọ́ jù ú sẹ́wọ̀n ọdún 5 fún ẹ̀sùn kọ̀ọ̀kan. Ọ̀gá àgbà àjọ National Agency for the Prohibition of Trafficking Persons, ìyẹn NAPTIP, nípìnlẹ̀ Ògùn, arábìnrin Bọ́sẹ̀ Jimoh ló ṣe ìkéde yìí lánàá Monday. Ó ṣàlàyé pé ní ọjọ́ 5 oṣù kẹfà ọdún yìí ni àjọ NAPTIP rí i dájú pé ilé-ẹjọ́ gíga ìlú Abẹ́òkúta sọ arábìnrin Ẹniọlá Bólúwatifẹ́ Adédèjì sẹ́wọ̀n ọlọ́dún gbọgbọrọ fún ìwà ọ̀daràn tó hù sí ọmọdé yìí, ó ṣe gbèrò láti ta ọmọ náà sí orílẹ̀-èdè Benin Republic. Ní ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2024 lọ́wọ́ àwọn ọlọ́pàá tẹ Ẹniọlá ní Àdìgbẹ́, ìlú Abẹ́òkúta nípìnlẹ̀ Ògùn, tí ó sì tibẹ̀ dé iwájú adájọ́ AJ Adéyẹmí ní ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún 2024. Láfikún, ìgbẹ́jọ́ mìíràn tún wáyé ní ọjọ́ 12 oṣù kẹta ọdún 2025, tí wọ́n fi wá ṣe ìdájọ́ fún ní ọjọ́ 5 oṣù kẹfà ọdún yìí. Tí ẹ bá gbàgbé, láìpẹ́ yìí ni ilé-ẹjọ́ gíga nílùú Abẹ́òkúta ju arákùnrin Chukwuemeka Ihemama sẹ́wọ̀n ọdún 12 lórí ẹ̀sùn títa àwọn ọmọdé obìnrin méjì, Bright Edim àti Mary Ekong. Bẹ́ẹ̀ ọmọ ọdún 15 ni àwọn méjèèjì tí ó tà sí òkè òkun fún iṣẹ́ aṣẹ́wó. Lásìkò ìgbẹ́jọ́ arákùnrin yìí,
ẹ̀sùn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kà sí lọ́rùn tó sì jẹ̀bi gbogbo ẹ̀. èyí ló jẹ́ kí adájọ́ sọ sí ẹ̀wọ̀n ọdún 12 pẹ̀lú owó ìtanràn 250,000 fún ẹ̀sùn àkọ́kọ́ àti 500,000 fún ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì. lákòótán àjọ naptip ti ṣèlérí àti rí i dájú pé gbogbo àwọn ọ̀daràn tí wọ́n ń ta ọmọ ọlọ́mọ káàkiri jẹ ìyà gidi lábẹ́ òfin. bẹ́ẹ̀ ni wọ́n gba àwọn òbí nímọ̀ràn wípé kí wọ́n dẹ́kun gbígbé ọmọ wọn fún àwọn èèyàn wípé kí wọ́n bá wọn gbé ọmọ náà lọ sí òkè òkun. bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè yìí bẹ̀rẹ̀ ètò ìdájọ́ àwọn ẹni afurasí tí wọ́n sọ pé àwọn ni wọ́n wà nídìí jàǹdùkú àfẹ̀míṣòfò ní nàìjíríà tí wọ́n sì ti wà nílé ẹjọ́ gíga kan tó wà nílùú àbújá láti ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ kí wọ́n tó garu ọwọ́. bó tilẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ niger nírúfẹ́ ètò ìgbẹ́jọ́ bẹ́ẹ̀ ti máa ń wáyé tẹ́lẹ̀, ṣùgbọ́n ní báyìí ìjọba tinubu ti sọ pé àbújá gan ni wọn yóò ti máa tanná wo ìwà ọ̀daràn táwọn jàǹdùkú yìí hù. ẹnikẹ́ni tí ajé náà bá sì ṣe mọ́ lórí níṣe ni onítọ̀hún ó fojú winá òfin. òní monday ọjọ́ 15 oṣù kẹfà ọdún 2026 gan ni ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ odidi ọjọ́ 5 gbáko ni ìgbẹ́jọ́ ọ̀hún ó fi wáyé. láfikún àwọn ọmọọfin jàǹkànjàǹkàn ni wọ́n kún bẹ̀bì bàbí ọ̀gá àgbà ajàfẹ́tọ̀ọ́ ní nàìjíríà àti mínísítà fún ètò ìdájọ́ lateef fagbemi tí wọ́n ṣíde ẹjọ́ yìí. bẹ́ẹ̀ olùdarí àgbà fún àwọn agbẹjọ́rò ní nàìjíríà ọ̀gbẹ́ni aliyu abubakar ló ń darí àwọn agbẹjọ́rò tí wọ́n wà níkàlẹ̀. kò tán síbẹ̀ rárá o, àwọn adájọ́ náà gbẹ̀yìn níkàlẹ̀ látòrí binta nyoko, emeka nwete, musa lima, james omotosho, ekerete akpan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n wà níkàlẹ̀ láti máa wo ètò ìgbẹ́jọ́ ọ̀hún bó ṣe ń lọ. bẹ́ẹ̀ ẹ̀sùn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìjọba àpapọ̀ kà sí àwọn ẹni afurasí lọ́rùn: ìwà jàǹdùkú, bàbá ìsàlẹ̀ jàǹdùkú nípa owó àti nǹkan ìjà rírà pẹ̀lú ìkọ́mọogun jọ tí wọ́n sì ń da orílẹ̀-èdè nàìjíríà rú. lákòótán ìgbẹ́jọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí ni o. fún ìdí èyí kò tíì sẹ́ni tó mọ ibi tọ́rọ̀ náà máa já sí, ṣùgbọ́n àwọn èèyàn gbàgbọ́ pé àwọn ẹni yóò fi aṣọ péńpé roko ọba tí wọ́n bá jẹ̀bi ẹ̀sùn yìí tí ọ̀rọ̀ jàǹdùkú báńdíìtì ó sì dìtàn ní nàìjíríà. àwọn ajínigbé mà tún ti sọṣẹ́ lẹ́ẹ̀kan sí o. bẹ́ẹ̀ odidi baálẹ̀ ìlú ni wọ́n gbé lọ. ṣebí àwọn aráàlú ọ̀dẹ oríyá ni wọ́n fi gbé ta lẹ́lẹ̀ sátidé pé àwọn jàǹdùkú agbébọn rìn ti wá kọlu ìlú àwọn tí wọ́n sì gbé baálẹ̀ adéníyì adélànà ẹni 60 ọdún lọ, léyìí tí ìbọn tún ba ìyàwó rẹ̀. lálẹ́ sátidé ọjọ́ 13 oṣù kẹfà ọdún yìí làwọn agbébọn rìn lọ kọlu ìlú ọ̀dẹ oríyá níjọba ìbílẹ̀ ọ̀wọ̀ nípínlẹ̀ ondo tí wọ́n sì gbé baálẹ̀ ọkọ̀ lù lọ tìfìtìfì. ìwádìí fi hàn wípé ní nǹkan bíi aago 8 kọjá ìṣẹ́jú 5 alẹ́ sátidé àwọn agbébọn rìn 6 ya wọ àárín ìlú, bẹ́ẹ̀ ààfin baálẹ̀ ni wọ́n gbà lọ tí wọ́n sì gbé ọkọ̀ ìlú wọnú igbó lọ. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ondo ọ̀gbẹ́ni àbáyọ̀mí jimoh ṣàlàyé pé ní kété tí wọ́n fi ìròyìn tó àwọn létí làwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí fọ́ igbó ká láti mú àwọn jàǹdùkú yìí tí wọ́n sì gba baálẹ̀ náà sílẹ̀ lọ́wọ́ wọn. láfikún ìyàwó baálẹ̀ ti ṣe ẹlẹ́rìí ìṣẹ̀lẹ̀ náà fi apá ọ̀tún gba ọta. ṣá o, àwọn ọlọ́pàá ti gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. ju gbogbo ẹ̀ lọ, àwọn ajínigbé ò tí ì pe mọ̀lẹ́bí baálẹ̀ láti béèrè owó ránsọ́ọ̀mù tàbí nǹkan mìíràn. èyí ló ń kan àwọn aráàlú lóminú gidigidi tí wọ́n sì bẹ̀rẹ̀ sí rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ ondo àti ìjọba àpapọ̀ wípé kí wọ́n ran àwọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí kí ìlú má lọ tú tán, nítorí nígbà tí àwọn báńdíìtì bá jí odidi baálẹ̀ gbé kí ló kù táwọn aráàlú fẹ́ máa dúró ṣe. ṣá o, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ondo ọ̀gbẹ́ni felix ohagu ti pàṣẹ fún gbogbo àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún wípé kí wọ́n wá baálẹ̀ jáde o. bẹ́ẹ̀ ló ṣèlérí fún àwọn aráàlú pé òun ò rí dájú pé àwọn ajínigbé tí wọ́n ṣiṣẹ́ láabi yìí jẹ ìyà tó tọ́ lábẹ́ òfin àti pé káwọn aráàlú máa ṣàkíyèsí agbègbè wọn ní gbogbo ìgbà kí wọ́n sì fi tó àwọn agbófinró létí tí wọ́n bá fura sí ẹnikẹ́ni lágbègbè wọn.